àwọn olórí àwọn Miyetti Allah fárígá wọ́n ń bínú pé Sunday Igboho Òòṣà ti padà wá sórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ń bínú kó ti padà wá sílẹ̀ bàbá rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbéná wojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Olúbàdàn tìlú Ìbàdàn pé bó ni wọ́n ṣe gbérù ìgbésẹ̀ tí wọ́n gbé lórí ọ̀rọ̀ Sunday Igboho pé kò yẹ kí wọ́n gba Sunday Igboho láàyè láti padà wá sórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn, àwọn Fúlàní darandaran, àwọn Fúlàní darandaran tó jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe àwọn èèyàn wa ní síbáṣìbo ní àkókò ìgbà tí Sunday Igboho Òòṣà tó gbọ́rọ̀ ń karí, tó ń jáde, tó ń bínú tán, tó ń faraya wípé bó ni wọ́n ṣe máa pa àwọn màmá àwọn ọmọ ìyá àwọn. Àwọn Fúlàní wọ́n ti ọ̀dọ̀ tí wọ́n wá sórí ilẹ̀ wa, wọ́n tún fẹ́ máa ṣe bí ọba lórí ilẹ̀ wa. Inú bí Sunday Igboho ní àkókò gbà yẹn lọ́hùn tó fi di pé ó bẹ̀rẹ̀ sí ń gbé àwọn ìgbésẹ̀ láti dájú pé wọ́n lé gbogbo àwọn Fúlàní tí ń bẹ lórí ilẹ̀ wa, wọ́n lé gbogbo wọn kúrò pátápátá. Ṣé ò gbàgbé lánàá òde yìí ẹ̀yin èèyàn, wọ́n láwọn tó jẹ́ president àwọn Miyetti Allah, ìyún Miyetti Allah Cattle Breeders Association of Nigeria, MACBAN, pé president wọn àtàwọn àgbààgbà méjì kan ni wọ́n rí lánàá òde yìí tí wọ́n sọ wípé àwọn ni wọ́n ń ṣagbátẹrù àwọn bandit nípínlẹ̀ Kwara, páwọn ló ń sponsor àwọn bandit tí wọ́n ń ṣọṣẹ́ nípínlẹ̀ Kwara. Àwọn Fúlàní náà ni wọ́n á rí pé Sunday Igboho ti dé báyìí, wọ́n bẹ̀rẹ̀ sí ní bínú, wọ́n ń faraya. Màá gbé yín débẹ̀ lónìí ẹ̀yin èèyàn mẹ́dàkọ̀dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tẹ́ ẹ bá wa wo àwọn fọ́nrán wa, mo kí yín bó lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí yín bẹ̀ wọ́n. Ọ̀dẹ̀ ọdún bí lágbára Ọlọ́run Ọba Èdùmàrè, ọ̀dẹ̀ gbogbo wa yóò máa dùn ní. Ìrànlọ́wọ́ kan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ni pé bẹ́ ṣe ń wo fọ́nrán yẹn bá mi like ẹ̀, kẹ́ máa comment, kẹ́ sì máa bá mi share káàkiri. Ẹ máa pín, jẹ́ kó lọ fún àkórìn dáadáa. Tẹ́ ò bá gbàgbé lánàá òde yìí ni ìròyìn kan jáde o, níbi tá a ti ń gbọ́ pé àwọn MACBAN, ìyún àwọn ẹgbẹ́ Miyetti Allah Cattle Breeders Association of Nigeria, pé wọ́n faraya. Kí ló ń bí wọn nú nítorí Ọlọ́run? Wọ́n ní pé Sunday Igboho ti dé, wípé kò yẹ kí wọ́n gba Sunday Igboho láàyè láti padà wá sórílẹ̀-èdè Nàìjíríà. Èwo ni ká ṣe kan kó dẹnu kọlẹ̀ ká má lè jí dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o. Capable natural herbal remedy ló lè ṣe. Gbẹlura kó o dẹṣin gbẹmu kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o. Ìwọ tààtọ̀ ẹ ò lè dánmọ́ ìyẹn low sperm count. Ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró. Capable natural herbal remedy ló kápá ẹ̀. Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní. Àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀. Ó yá pé nọ́mbà yìí láti họ́dà Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147. Ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbà ṣe ẹ ṣe. Capable natural herbal remedy ló lè mú ẹ Capable. Pé kí ni wọ́n ń gba Sunday Igboho láàyè fún? Wípé kò yẹ kí Tinubu, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, kò yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ tí wọ́n fi lift ban tí ń bẹ lórí orúkọ Sunday Igboho kúrò. Wọ́n ní pé torí pé kí ni Sunday Igboho ó ti dára o, wípé Sunday Igboho ó lé gbogbo àwọn Fúlàní tí ń bẹ ní Gàngán, ó lé gbogbo wọn kúrò. Ṣé rántí gbólóhùn tí Sẹ́ríkì àwọn Fúlàní ní Gàngán, ṣé rántí gbólóhùn tó sọ ní àkókò gbà yẹn lọ́hùn? Fẹ́yìn tẹ́ ti gbàgbé, ẹ jẹ́ n sáré play ẹ̀ fún yín torí pé kí ni kẹ́ wá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ bó ṣe sọ wípé jẹ̀nàjẹ̀nà dé bá òun lọ́jọ́ tó ń rí Sunday Igboho Òòṣà. Tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde, kò sí nǹkan kan, òtútù ó mú mi pẹ̀lú torí ntójú mi níjọ́ náà níjọ́ tí wọ́n dé láti jọ́ tí wọ́n ti bí mi rí wẹ̀ rí. So n bá gbórúkọ Sunday Igboho níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí, níjọ́ náà mi ò lè sùn. Sunday Igboho àyà mi ò tó jáde, kò sí nǹkan kan, òtútù ó mú mi pẹ̀lú torí ntójú mi níjọ́ náà níjọ́ tí wọ́n dé láti jọ́ tí wọ́n ti bí mi dúró ẹ̀. Ṣé ń gbọ́ báyẹn ẹ̀yin èèyàn mi? Ṣé ń gbọ́? Ó ní látọjọ́ tí wọ́n ti bí òun póun ò ríru rẹ̀ rí. Ẹ jẹ́ ń play síwájú dẹ̀ sí. Tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí,
níjọ́ náà mi ò lè sùn. ó lóun ò lè sùn mọ́jú jẹ̀nàjẹ̀nà débá kí wàá nìdí gan pàtó tí Sunday Igboho Òòṣà ti fi ń lé wọn léré ní àkókò gbà yẹn lọ́hùn tẹ́ ò bá gbàgbé fọ́nrán Sunday Igboho ń bẹ ń bí o tí mo bá yín mú wá. According to àwọn nǹkan tí Sunday Igboho ń sọ lákòókò gbà yẹn lọ́hùn ó ní pé àwọn Fúlàní pé wọ́n ń ba ilẹ̀ bàbá wa jẹ́ ilẹ̀ àwọn màmá wa àwọn bàbá àti màmá wa wọn ò tẹ́rú tó lè wọnú oko láti lọ dáko mọ́. Nínú bẹ̀rù bojo nínú ìfòyà ọkàn làwọn bàbá àti màmá wa ti ń dáko nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì wọn ò ní fọ̀kànbalẹ̀ láti wọnú oko lọ láti lọ máa dáko tó jẹ́ pé wọ́n kàn déédé ṣàìdédé kó màálù wọn wọ́n ṣàìdédé kó màálù wọn wọlé yóò sì jẹ gbogbo nǹkan oko yóò sì jẹ gbogbo ẹ̀rún bẹ́ẹ̀ làwọn Fúlàní wọn ò sì rí nǹkan kan ṣe sí ọ. ẹ wá rí i pé Sunday Igboho dìde ńgbà yẹn ó ń jà fáwọn títí ẹ̀ ẹ̀yin wá ń bínú ẹ̀ ń bínú báyìí pé kó má jẹ́ kí Sunday Igboho kó má jẹ́ kó wọlé wípé pé ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé yìí wọ́n ní tribal justice lààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ń ṣe kó tó di pé mo lọ sí agbọn ti ọ̀rọ̀ ààrẹ tiwa ààrẹ Tinubu ẹ jẹ́ n sáré gbé fọ́nrán Sunday Igboho Òòṣà wọlé kẹwàá gbọ́ nǹkan tí Sunday Igboho Òòṣà tó sọ ní àkókò gbà yẹn lọ́hùn àti pé kí làwọn ọ̀dí tí Sunday Igboho fi ń gbé àwọn ìgbésẹ̀ tó gbé ní àkókò gbà yẹn lọ́hùn gbogbo ẹ̀ pátápátá lẹ́ ò láǹfààní láti gbọ́ lónìí nínú eléyìí tí mo bá yín mú wáyé. kò mọ iye o ó fẹ́ tàkẹ́ forílẹ̀ bàbá wa lẹ̀ ọ̀rọ̀ tá à ń fà yìí sọ̀rọ̀ ẹ̀sìn kí sọ̀rọ̀ ọjà àwọn kan gbé wọ́n fẹ́ pa àwọn mùsùlùmí kílọ̀kàn mi kan mùsùlùmí kílọ̀kàn mi kan kírísítẹ̀ kílọ̀kàn mi kan gbogbo tá à ń fà yìí èmi ò nídìí kankan àlàáfíà Yorùbá ni mò ń wá mi ń fẹ́ kankan bẹ́ẹ̀ wọ́n ń dúnkòkò tọ́pọ̀ jù wọ́n ń dúnkòkò ntọ́lọ́hún táwọn tí ń dúnkòkò náà mọ̀ pé àwọn ń dúnkòkò mọ́ mi ṣùgbọ́n ohun tí èjé kí ẹrù bà mí ni pé ó ń bẹ nínú Bíbélì pé tíyẹn bá ń jà fún ẹ̀tọ́ ẹ̀ lórí nǹkan bàbá rẹ̀ tó bá kú síbẹ̀ kò sí nǹkan kan torí pé mo mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe yẹn fúngbà díẹ̀ ni wọ́n ń dúnkòkò láti bí ìjẹ ẹ̀rin tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ń sìn ni wọ́n ti ń pè mí àwọn fẹ́ wá wọ́n máa arrest mi wọ́n ti ń send message oríṣiríṣi pé wọ́n fẹ́ wá gbé mi nílé ẹ̀rù kankan ò sì bà mí. gbogbo àwọn ọba tó wà ń bẹ pátápátá inú wọn dùn wọ́n sì fọwọ́ sí pé ìyà tí ń jẹ àwọn yìí ti tó àwọn òfin Fúlàní lórí ilẹ̀ bàbá wọn mọ́ pípa ti tó àwọn tí wọ́n ń pa iná làwọn jọba lé lórí tí fídíò sì wà àwọn ọba gan ni wọ́n ń pè mí pé ìyà tí ń jẹ àwọn yìí ti tó àwọn tí wọ́n ń pa àwọn ọmọ àwọn tó ń pa yìí lọ́jọ́ ọ̀la àwọn náà làwọn sì jọba lé lórí ó ti tó bẹ́ẹ̀ kò sí àgbààgbà Yorùbá tínú rẹ̀ ò dùn sí pé kò sínú ẹ̀rù ń bà wọ́n náà ni ẹ̀rù ń bà wọ́n bàbá wa ni inú tí wọ́n ní òdùn bí wọ́n ṣe ń pa wá bí Fúlàní ṣe ń jí wa gbé tó ń gbowó lálá lọ́wọ́ wa níwọ̀n òdùn ṣùgbọ́n ẹ̀rù ń bà wọ́n kán bá àmọ́ yọ wọ́n nípò bí tí wọ́n wà sẹ́mọ̀ wípé nígbà tí wọ́n ń jí àwọn aráàlú gàngàn gbé tí wọ́n ń pa wọ́n tẹ́nìkan kan sọ̀rọ̀ ń bọ̀ ya wọ́n lọ jí ọmọ ọba gàngàn gbé ọmọ ọba tí ń bẹ lórí yẹn gàngàn lọ́wọ́lọ́wọ́ wọ́n jí ọmọ bàbá gàngàn gbé fúnra ẹ̀ tó fún kó díẹ̀ bí wọ́n sì gba 4 million lọ́wọ́ bàbá kan tó gbọ́ ọmọ bàbá fún bàbá àwọn Fúlàní torí pé ń bọ̀ ọba ya ayé ti gba àwọn Fúlàní ìdẹ́bi pé wọ́n wá gbé ọba fún rẹ̀ nú ààfin wọ́n ní kọ́ lọ kí buwara lọ dáwọ́ jọ àwa Yorùbá sì sùn a sì dákẹ́ a sì sọ̀rọ̀ àwọn bàbá wa dẹ̀ dákẹ́. èwo ni ká jòkó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. kòrò ó má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání. látàrí kòkòrò abẹ́. kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọbìnrin. kọ́kọ́ ẹni sọ pé yá kó dìrònú. látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Glutathione natural capsule ti dé. láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Glutathione jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò. láyìíká tó mọ́ tónítóní. gbogbo kòkòrò tó ń bà tọ́ ọkùnrin jẹ́ lára obìnrin. tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá. ní Glutathione ń bá jà. kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. kóbìnrin ó bọ́ṣọ kábíọ́pùtì. òṣò dúró wò. má jẹ́ kí àìsàn tóògùn lè wò. kó pa ó dànù. ó yá yára ṣàṣà. kó pe nọ́mbà yìí láti ọ̀dà fún Glutathione tiẹ̀. 0906-866-4147. lẹ́ẹ̀kan sí 0906-866-4147. òpin ti dé bá gbogbo vaginal infection. káti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dọ́pin. kí ọmọ má dúró lára obìnrin ti dìgbàgbé. tó bá ti gbé Glutathione natural capsule lura. àjọ tó ní ṣe pẹ̀lú òògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fò tẹ̀lú. ó yá gbé lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ dìgbàgbé. Vectocin natural Glutathione capsule. ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin. ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn ẹ̀yin èèyàn mo rò pé ti gbọ́ gbogbo àwọn àlàyé ọ̀rọ̀
tí Sunday Igboho Òòṣà tó ṣe nínú fọ́nrán ilé tí ẹ ṣẹ̀ṣẹ̀ wò tán yìí ẹ wá wo báwọn yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní túyáyá tí wọ́n ń túyàyà tí wọ́n ń fò fáyọ̀ lọ́jọ́ tí Sunday Igboho tó wọ ìlú Gángan lọ tó lé gbogbo àwọn Fúlàní yìí tó lé gbogbo wọn léré. Sunday Igboho sí ń lé mọ́ àyè ti wá gba gbogbo àwọn èèyàn àmọ́ nísìnyí o Ológìní ti tàjòdé gbogbo èkúté ilé wọ́n ti fẹ́ máa para mọ́ra Ológìní tàjòdé o èkúté ilé ẹ para mọ́ra wọ́n ti gbọ́ báyìí pé Sunday Igboho dé inú wọn ò dùn mọ́ wọ́n ń wá ẹ̀sùn sí Sunday Igboho lẹ́sẹ̀ àmọ́ Sunday Igboho kì í ṣe ẹni tí ẹ lè rí mú mọ́ torí pé kí ni ó ti bọ́ finally wọ́n ti lift gbogbo ban tí ń bẹ lórí orúkọ ẹ̀ wọ́n ti lift ẹ̀ pátápátá gbogbo àwọn restriction tí ń bẹ lórí account number Sunday Igboho gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ti lift away bẹ́ẹ̀ sì ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ń tàbùkù wọ́n sọ̀rọ̀ sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé tribal justice ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tribal justice ni wọ́n ń ṣe pé ọ̀rọ̀ Nnamdi Kanu pé Nnamdi Kanu ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí pé ẹ̀ṣẹ̀ kankan náà ní Sunday Igboho àti Nnamdi Kanu ni wọ́n jọ ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn yàtọ̀ síra wọn àbíbò lẹ ṣe rí sí ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ darapọ̀ lábala àríwú sí kẹ́ bá mi comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ̀ṣẹ̀ tí Sunday Igboho ṣẹ̀ ó yàtọ̀ sí ti Nnamdi Kanu ó yàtọ̀ síra wọn o Nnamdi Kanu Sunday Igboho ó ń sọ wípé àwọn Fúlàní ń pa àwọn ọmọ ìyá òun ni wọ́n ń pa àwọn ọmọ bàbá òun wọ́n ń pa wọ́n ìdí gan rèé tí Sunday Igboho ò fẹ́ fi gbọ́ tó fẹ́ fi gbà tó fi rí dájú pé ó lé gbogbo wọn torí wọ́n ń sọ báyìí pé Sunday Igboho ti displace àwọn èèyàn wọn fáwọn èèyàn wọn ọ̀tẹ́rú tí wọ́n lè máa gbé ìgàngán mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní tí ń bẹ ní gàngán wọ́n ti lé gbogbo wọn dànù fún díẹ̀ yìí ńkọ́ wọ́n ló yẹ kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó wá ṣàlàyé fáwọn ni kí làwọn ọ̀dí tí ó fi di pé wọ́n gba Sunday Igboho padà kí làwọn ọ̀dí tó fi gba Sunday Igboho padà ṣeríkì Fúlàní gbà yẹn jànàjànà débá látàrí pé kíni ó ní bóun ṣe rí Sunday Igboho báyìí pẹ̀rù ń gbà ó kóun ò lè sùn mọ́ ara òun ń gbọ̀n pẹ̀lú àwọn nǹkan tó rí lọ́jọ́ yẹn ọmọ akíní Sunday Igboho sá owó baba dami ẹkùn ọkọ Fúlàní Sunday Igboho kan àwọn Fúlàní yẹn jànàjànà máa dé bá wọn ni ní ìsìn báyìí gbogbo àwọn Fúlàní tó ń sọsẹ́ káàkiri nílẹ̀ Yorùbá wọ́n ti máa tọwọ́ ọmọ bọ́sọ díẹ̀ báyìí torí pé kí ni Sunday Igboho Òòṣà ti dé bẹ́ẹ̀ ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àlùfàǹsá tí Olúbàdàn tìlú Ìbàdàn kábíyèsí His Royal Majesty Ọba Rasheed Ládọjà wípé kí nìdí táwọn náà fi ń gbégbèsè láti rí dájú pé wọ́n yọ̀ǹda Sunday Igboho inú àwọn Mẹ̀yẹ́tì Àlà ò dùn o ẹ̀yin èèyàn inú wọn ò dùn tẹ́ ò bá sì gbàgbé àwọn Mẹ̀yẹ́tì Àlà yìí náà ni o àwọn ni wọ́n gbámú lánàá òde yìí táwọn agbófinró gbámú nípínlẹ̀ Kwara àwọn mẹ́tẹ̀ẹ̀ta ojú àwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ ń wò sàlẹ̀ fọ́nrán yìí ẹ ti ń rí báyẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn tí wọ́n gbámú lánàá wípé àwọn ní í ṣe agbátẹrù àwọn bandit tí ń ṣọṣẹ́ nípínlẹ̀ Kwara ìgbà wo la fẹ́ ṣe lè dà báyìí nítorí Ọlọ́run ẹ̀yin èèyàn ẹ bá mi comment kẹ́ ẹ bá mi like ẹ sì bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní kí ẹ bá mi bó káàkiri tààràtààrà kó ba lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ní rí jù báyìí lọ lórí ilé tí àmú afọyín ní sáà yìí ìlérí tí wà là wà á múṣẹ gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pé àníjẹ́ kójú wa fọ́ bẹ́ẹ̀ náà làsìn jẹ́ kí etí wa di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wà ń bì àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà a tún ti fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Ìwọ Sátidé èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ ọ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá Vista ló lè kojú ẹ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí
àdínkù ránu kákàwé díẹ̀ kójú ó máa ṣe pé tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì. yálà o ní àrùn ojú ni tàbí o ò ní, o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ. tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún. láti ọ̀dà fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022. àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Vista natural eye antioxidant capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú.